mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìlúmọ̀ọ́ká òṣèré Victoria Kọ́láwọlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti pe ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing láti bá a sọ̀rọ̀ àti láti fi lọ́kàn balẹ̀ wípé nínú ohun gbogbo tí ènìyàn bá ń là kọjá kó ní ìgbàgbọ́ àti ìfaradà. No mind them o, Nkechi. No mind them o. Ṣáwa kan ti kú sí wọn. No mind them. Olófo ló ń bínú ológo. All right. Bye. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlúmọ̀ọ́ká Da Silva náà ti darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lo ìtàkùn TikTok tí ó sì kọ sí orí ayélujára rẹ̀ wípé ìtàkùn TikTok yìí ń dùn mọ́ òun púpọ̀. Ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. Lẹ́tà sí àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, abínú ẹni, arójú ẹni sùn èyí tó dáa, abatẹnijẹ́ tí a jọ ń ṣòwò kan náà tó jẹ́ pọ́n fẹ́ kí n ṣubú káwọn máa dán gbìnrín bí èwòdì. Ara yín yìí máa padà gbí gbágungbàgun bí ara ọ̀pẹ. Mo sọ fún yín pé mi ò ń ṣẹni tó ń bínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pòṣónú Ayọ̀ Mákùn ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù Super Eagles nígbà kan rí, ìyẹn Kanu Nwankwo, kú oríire ọjọ́ ìbí rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká oníròyìn nì Kẹ́mi Olúnlọ́yọ̀ fi ìdùnnú rẹ̀ hàn láti pàdé ọ̀dọ́mọbìnrin afúnfèrè nì Tèmíláyọ̀ Abọ́dúnrìn tí ó sì sọ fún un pé kí ó ṣeré fún òun lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ kí a wo díẹ̀ níbẹ̀. Jesus. She got it. Ìlúmọ̀ọ́ká òṣèré nì Nkechi Blessing sọ lórí ayélujára rẹ̀ pé ojoojúmọ́ kọ́ lọ́dún o. Nkechi Blessing ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó fi àwòrán rẹ̀ kan hàn lórí ayélujára níbi tí ó ti ń rojú koko tí ó sì sọ wípé tí wọ́n bá pè ọ́ ní akin obìnrin kí o ṣọ́ra o. Ó sọ wípé ó máa ń rẹ èèyàn náà nítorí wípé ẹ̀jẹ̀ náà ló ń bẹ lára akin obìnrin pẹ̀lú. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, òṣèré olówó gẹmọ ti bọ́ síta wá sọ fún àwọn ènìyàn wípé Ọláìyá Igwe kò kú o, wípé ó wà láàyè, pàlàáfíà ni bàbá náà wà. Olówó gẹmọ ló sọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti takò àhesọ tó ń jà ròyìnròyìn wípé Ọláìyá Igwe ti rẹ̀wàlẹ̀ àṣà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, akọrin ẹ̀mí Bùkọ́lá Akínadé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù ló ti fi fọ́nrán fídíò ibi tí ọmọ rẹ̀ obìnrin ti ṣíwájú àwọn oníjó ìbílẹ̀ níbi ayẹyẹ ìparí ọdún tí ó wáyé ní iléèwé ọmọ náà tí ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ẹ̀yin mélòó lẹ ṣerú èyí nígbà tí ẹ wà lọ́mọdé. Ẹ wá wòran, ara ẹ wá wòran, ilé ìwé màmá ilé ìwé tó dára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Cute Abiola ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn láti má ṣe káàárẹ̀ nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Abiola ló fi fọ́nrán ibi tí ó ti bẹ̀rẹ̀ lórí Instagram sórí ayélujára nígbà tí kò tí ì ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, òṣèré Yomi Fábíyì ti sọ fún àwọn ìlúmọ̀ọ́ká òṣèré adẹ́rìn-pòṣónú olórin àti gbogbo àwọn amúlùdùn láti máa ṣe àmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dáradára lásìkò tí wọ́n bá ń fi ya fídíò sórí ayélujára wọn. Ẹ wo bí gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi fídíò sórí Instagram, ẹ má jẹ́ ká jà o. Èwo ni kíyàn fẹ́ ṣe gbégbóhùn ní orí Instagram, kíyàn tún máa yí ọrùn káàkiri. Torí pé tẹ bá ti ṣe fídíò ní ìmú ọkọ tó máa ṣe yín lójijì, ẹ ti sáré yí kámẹ́rà báyìí. If you are recording for anything, maintain it like this throughout. If it is this pattern you want to use, maintain this pattern throughout. Èwo ni kíyàn ti máa wo fídíò lọ kó tó máa wo lọ. Akọ̀lẹ́ pé fídíò yẹn yí báyìí, kí wọ́n máa yí ọrùn báyìí. Ṣé kí n kọ́ lọ́rùn tó ní mo fẹ́ ṣe gbégbóhùn lórí Instagram? Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, òye ti fi hàn gbangba wípé àwọn ìdílé Tóyìn àti Kọ́láwọlé Ajéyẹmí ti bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tí wọ́n fi ọmọ wọn Ireolúwa ṣe aṣojú ẹ̀ látàrí bí wọ́n ṣe fọ́nrán fídíò kan fún iléeṣẹ́ náà léyìí tí gbogbo ìdílé náà wà nínú rẹ̀ tí àwọn ọ̀pọ̀ ìlúmọ̀ọ́ká sì ti ń bá wọn pín sórí ayélujára wọn. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ó dàbọ̀.